ẹlọ́kùnrin mi á lóun ò lè ṣe dáadáa kí ló wá tó lè ṣe dáadáa ni pé oúnjẹ tó jẹ ọ̀rá yẹn ti di inú ẹ̀ so àwọn ẹ̀jẹ̀ tó máa ń wá síbi nǹkan ọmọkùnrin tó fi ń lágbára wọn ráyè flow débẹ̀ nígbà tó wá ń ṣe gbogbo ọmọ ajẹ́rán wọ̀bùwọ̀bùwọ̀bù kò sí nǹkan kan nú ẹ̀ tètè ẹ̀sìn tí èèyàn bá lè máa bí wọ́n ṣe ń jẹran yẹn tó bá lè máa jẹ èso ó dáa àwọn èso tí ó jẹ́ oríṣiríṣi wà tó lọ ń jogún fún wa ẹ wo ewé èso bíi apple wọ́n ní pé tí èèyàn máa ń jẹ apple ẹyọ kan lójúmọ́ pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá kò ní àárẹ̀ kankan èyí tó dájú ní fẹ́yàn tó pé èèyàn lè gbin ẹ̀fọ́ tiẹ̀ ó gbìn sílé ẹni pé láìpẹ́ yìí sí àwọn tí ń ṣe báàgì sìmẹ́ǹtì wọ́n á fi gbin iṣu báàgì sìmẹ́ǹtì wọ́n á fi gbin ẹ̀fọ́ kí ló fà á náà ni pé àwọn tó fi ń pa oko yẹn tó fi lè máa pa koríko tó ń pa kòkòrò yẹn ó lè pààyàn náà yóò pààyàn ẹwọ tó ń lo kí wọ́n gbogbo tí wọ́n máa ń lò sí tó ń gbé ẹni fẹ́ parẹ́ bẹ́ẹ̀ni tètè èsì so àwọn pesticide náà àwọn kan ń lò náà wọ́n fi ń ṣera wọn léṣe so ilé ní ká ṣọ́ra fún ó láǹfààní tó fà òbí pé àwọn tó ń ṣàwọn nǹkan yìí wọ́n ń wá rọrùn fún wa náà ni ìrọ̀rùn wáyé pé àfẹ́ṣe wàhálà ti roko mọ́ ẹ ká fi pakópakó sí fáwọn ti pakópakó sí yẹn kìíní yẹn á kú lọ́ọ̀kan ó ń ṣàkóbá fara nítorí pé àwọn kẹ́míkà yẹn tó ẹlòmíì ò mọ̀ fín sí oko á padà fi sínú ewébẹ̀ tó fẹ́ tà ẹ̀dẹ̀ á wo àwọn nǹkan míì ní pé àwọn pakópakó tó fi ń pa oko irú pákí ó ní àsìkò tó máa lo pakópakó sí ẹlòmíì tó kójú ọ̀rẹ́ pátápátá pákí àti gbó á tún máa fi pakópakó sí yàrá àsìkò tó di pé gbó. àbá ẹ̀yin mọ̀ nípa iṣẹ́ àgbẹ̀ ni. pé iṣẹ́ wa iṣẹ́ owó ara wọn ni. àwọn ìwé tá a lò tá a fi ṣe àwọn oògùn wa yìí. ẹ̀yin gbìn lọ́tọ̀ ni. fúnra lọ́tọ̀ ni. wow. nítorí pé tí ò bá gbìn tó bá lè fẹ́ lọ sọ́dọ̀ àwọn ilé wọn lọ́ra gbogbo ìkọlọ́ máa rí ń bẹ̀. ṣé wàá mi ti àfi ká gbìn àwọn tá a nídìí kábà lè rí original tá a fẹ́. so nípa oko a ní Holy Peace Farm Resort nílùú Abẹ́òkúta náà ní Ọ̀pẹ́jì tá a gbìn àwọn nǹkan tá a fi ń dáko sí tá a fi ń ṣe òògùn wa. tẹ̀bí ṣoògùn sí àgúnmu ní o gbogbo ẹ̀ ní o. ìwọ tó bá ní àìsàn ara ó lè kàn sí wa fún àlàyé àbí ìmọ̀ràn nípa ewé àti egbò èyí tí akọ̀ǹkọ́ alẹ́kọ̀ọ́ ní pé afẹ́kọ̀ọ́ yẹn máa kọ́ ẹ̀kọ́ yìí kọ́ máa kàn sí Baba Alado Healing Center ẹ̀dì wá lórí YouTube ẹ̀dì wá lórí Instagram náà àbí lórí TikTok láti kẹ́kọ̀ọ́ nípa ohun tó yẹ ká máa ṣe tá a máa fi ní ẹ̀mí gúngùn ìkànnà múálè ní nípa pé ohun tó bá ti ní ọ̀rá bí ẹran màálù bí àwọn ẹran míì náà bẹ́ẹ̀. àgbò ńkọ́ àgbò náà wà ń bẹ̀. jẹ́rí àgbò òun náà bẹ̀ but òun gbọ́dọ̀ bí white meat ni ṣùgbọ́n bó jẹ́ white meat yẹn náà níbi kẹ́míkà tá à ń sọ òun náà fara mọ́ ṣùgbọ́n níbi ọ̀rá tí ò tó ẹran màálù ọ̀rá àgbò kò tó ẹran màálù ọ̀rá wà lára àgbò náà àwọn tó bá tóbi tó náà àwọn ti tọ́jú dáadáa yẹn àwọn náà ní ọ̀rá but tí bá rí ọ̀rá tiwọn ẹ rí pé ọ̀rá lẹ́bẹ̀lẹ́bẹ̀ ni ọ̀rá ti màálù ọ̀rá tó tíìkì ni ṣé àmì ti yẹn sì pé ó máa ń dúró sínú ẹ̀jẹ̀ ó lè fàmì ní pé ó ní high cholesterol nínú ẹ̀jẹ̀ àbẹ́rẹ́ mi ó ti wá obese ní pé fat rẹ̀ ti pọ̀ jù ó wá block heart ẹ̀ ìjọba kò ní pé àyà dùn àti wá mí ó díṣẹ́ ẹlẹ́fà tó wá ń ṣe gbogbo ọmọ ajẹ́rán wọ̀bùwọ̀bù kò sí nǹkan kan nú ẹ̀ tètè ẹ̀sìn tí èèyàn bá lè máa bí wọ́n ṣe ń jẹran yẹn tó bá lè máa jẹ èso ó dáa àwọn èso tí ó jẹ́ oríṣiríṣi wà tó lọ ń jogún fún wa ẹ wo ewé èso bíi apple wọ́n ní pé tí èèyàn máa ń jẹ apple ẹyọ kan lójúmọ́ pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá kò ní ní àárẹ̀ kankan. apple ẹyọ kan lójúmọ́. then apple náà tàbí wọ́n sọ yìí náà wọ́n fi kẹ́míkà pè sáàbò òun náà. wọ́n tún fi kẹ́míkà sóò náà. get so definitely gbogbo ẹ̀ náà ìwọ̀ntúnwọ̀nsì lè máa ṣe watermelon náà ń kọ́. watermelon wà okay ó ti ń ṣe láti máa jẹ. ṣé òun lágbàá kankan kò ní wàhálà kò láburú. kò ní akéde ju pé kẹ́míkà náà wà ní òun náà. wọ́n tún fi kẹ́míkà gbòó náà. wọ́n tún fi gbòó náà so ìwọ máa ṣe ká ṣọ́ra fún èyí tó ṣe ṣọ́ra fún wa èyí tó ṣe ṣọ́ra fún nú ẹ̀ òun náà ni irú àwọn èso yẹn tàbá lè gbìn sọ́dọ̀ ara wa ó dáa tàbá lè gbìn ká gbìyànjú pé ó kú bẹ́ẹ̀ kó máa jẹ èso ju ká lọ jẹ ẹran màálù lọ ti ẹsẹ̀ so eléyìí jẹ́ ẹ̀kọ́ tá a máa ṣọ́ra fún èyí tá a máa fi ká tí wọ́n fẹ́ fi kún òun náà ni pé ká gbìyànjú ká máa flush system ara wa a ṣe àwọn oògùn jáde tí a fi flush system fi flush system kó wá pé oríṣiríṣi ọ̀tọ̀ ní kí wọ́n flush colon láti ọ̀nà fún wa yìí dé ìyẹn láti ọ̀nà fún wa yìí fún dé ibi tàbí gbọ̀nsẹ̀ okùn ẹyọ kan náà ló kàn tó gbé colon nìyẹn ìyẹn náà pè colon okùn ẹyọ kan náà ni ló ṣe gbogbo ẹ̀ pèsè ń sìn àwọn digestive tract wa so láti gbé ẹnu désàlẹ̀ gbogbo ẹ̀ okùn ẹyọ kan ni kí wọ́n flush ẹ̀ lẹ́yìn àwọn kan wà tó pé ó tún wá síbi lunge wa pèsè ń sìn tó yẹ pé tó wá síbi lunge wa yẹn náà
kí a tó máa flush yẹn náà báyìí bá flush yẹn ọ̀tọ̀ a ní oògùn kalẹ̀ flush yẹn clear flush náà ni pé tí èèyàn bá jẹ́ nítorí pé oúnjẹ ní gbogbo ìgbà kó kàn lo oògùn pé oògùn yìí oògùn ìfọnú bẹ́ẹ̀ láyé ṣe Oscoto capsule jáde tó yẹn náà ayé sábàdé ló jáde ẹlọ́kùnrin mi á lóun ò lè ṣe dáadáa kí ló bá tó lè ṣe dáadáa ni pé oúnjẹ tó jẹ ọ̀rá yẹn ti di inú ẹ̀ so àwọn ẹ̀jẹ̀ tó máa ń wá síbi nǹkan ọmọkùnrin tó fi ní lágbára wọn ráyè flow débẹ̀ so láyé ṣe sàgbàdéwé ó máa flush ó máa clean gbogbo ẹ̀ yẹn cleanser ló jẹ́ then adẹ̀tí wá nítorí pé ó máa flush inú wà ní jíjẹ èèyàn á gbọ̀nsẹ̀ á tọ̀yà àrẹ adẹ̀ fún yẹn èsì èsìn èyí tó máa flush ibi lunge wa tó bí tó máa lò á bì gbogbo àwọn mucus tó kó máa ń blọ́ọ̀kù ẹwẹ́ lómi mucus ló máa ń pààyàn. mucus. yes kí ni wọ́n sọ nípa mucus ni pé nígbà tí èèyàn bá ti blọ́ọ̀kù oxygen tí èèyàn ráyè fa oxygen wọlé èèyàn máa kú ni. mucus ṣé kìí ṣe ikùn téèyàn tó ń jáde ní ikùn àbí ọyún ṣé gbogbo ẹ̀ náà ni mucus àbí wo ni. ṣe rí mucus òun náà ni bí ikùn mú bí tí èèyàn máa yàgbẹ́ tán ìwọ́n tó bá jáde bí àwọn bí ọ̀rá yẹn mucus ni tí èèyàn bá bì tó bá bì tó bá gbogbo àbímọ tí òòrùn àkọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ sí bí àwọn kan bí ìkẹlẹ̀ báyìí mucus ni ṣẹ́rẹ́ àwọn mucus yẹn ó máa ń blọ́ọ̀kù respiratory tract wa tó bá ti blọ́ọ̀kù ẹ̀ tí ò bá rẹ̀ èmi tí ò ráyè fa oxygen sínú èèyàn máa kú ni. ikú ti dé àṣàrà ìlú. so èèyàn láti mọ bó ti máa flush mucus tó wà lára ṣé wàá fi dé sí tí a lè máa flush mucus tó wà lára ọ̀nà gbà ló ṣe á ṣe oògùn oríṣiríṣi èyí tó máa flush ti digestive tract yẹn èyí tó máa flush ti lunge èyí tó máa flush àwọn other side ara wa èyí tó máa lò fún brain ṣe ti ẹ̀sìn èyí tó máa lò tó pé láti bí èèyàn tó máa lò ojú ọ̀yà máa ṣe pinnu gbogbo ọmọ jáde ṣáà gbogbo eléyìí òun ni wọ́n fi lálàáfíà tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe eléyìí èèyàn máa strong èèyàn á fit dáadáa ṣe ti ẹ̀sìn ẹni tó wà ní ẹni tó ti pé 40 kò tí ì dàgbà ó ti ń darúgbó kí ló fà ojú wípé ó ti wá rí jẹ̀gẹ̀dẹ̀ tí wọ́n máa ṣẹlẹ̀ àti sáré tó máa ní sport kan wà kò lè ṣe é ti yé ń sìn díẹ̀ kékeré náà ni pé kéèyàn gbìyànjú bí kéèyàn máa rìn lọ kó máa rìn bọ̀ kó máa ṣe exercise tó wá ṣe léyìí lóògùn tó wà lálàáfíà eléyìí ẹ̀kọ́ ni fún àlàáfíà ara wa wípé ká padà sí natural way of living ti yé ń sìn tó bá ṣe padà sí ilé àjẹká ní àlàáfíà lóògùn lọ́dọ̀ ọba a ò ní ṣe àárẹ̀ tí ó gbógun bí ó ṣe jẹ́ nìyẹn dẹ nípa àwọn oògùn wa nítorí pé tí a bá sọ̀rọ̀ báyìí tábà introduce àwọn oògùn wa fún àwọn èèyàn àwọn ògbà àṣọ ń pa àwọn oògùn dání ẹ wo oògùn eléyìí sìn tí èèyàn bá wá ní àìsàn hypertension tá a sọ yẹn ọ̀rá ó lè fà á jẹkújẹ lè fà á wàhálà ara lè fà á ẹlòmíì ò kì í sùn wọra ẹlòmíì iṣẹ́ ní gbogbo ìgbà ẹlòmíì àdìsọ́kọ̀ ti pọ̀jù fún a ṣe aládùn therapy fún high blood pressure àwọn èèyàn ti lò wọ́n lò nílẹ̀ yìí wọ́n lè lókè òkun wọ́n lè ti kan sára sí ìwọ tó bá ní pé àyẹ́mì kúlékúlé tó bẹ̀ sí lo eléyìí á jẹ́ kí o lè sùn á jẹ́ kí blood pressure yẹ kó wà normal èyí á dẹ̀ dúpẹ́ fọlọ́run kó sì ń polówó ara ẹ̀ ní bí ó ṣe rí yẹn a ṣe hemotrit yìí ó dàbí fún oògùn ẹ̀jẹ̀ ni ewé àti egbò ní tíì ni tí a ti bu díẹ̀ sínú omi gbóná á sè á yọ ṣàfẹ́ kúrò á wà mú ó máa bú sí ẹ̀jẹ̀ èèyàn ó dẹ̀ máa yẹ kí èèyàn ní defense against àwọn àìsàn àwọn tó ní sickle cell àwọn tó yẹ pé anemia sickle cell anemia ní tiwọn náà àbọ̀ wọn tó yẹ pé wọ́n jẹ́ pé àwọn tó yẹ pé kò máa ń rù kò máa ń gbẹ hemotrit ni wọ́n máa lò ó dágbọ̀ fún láti lè ṣe Holy Peace Herbal Research Center tá a wà ní ìlú Abẹ́òkúta bẹ́ẹ̀ ni a tó wá ṣe Holy Root Vision Powder this is Holy Root Vision Powder tí ó dáa fún àìsàn ojú ẹlòmíì alójú òun ṣú ẹlòmíì alójú òun rí báyìí òun tó bá ti ń rí irú eléyìí ojú sí ilé iṣẹ́ bàbá aládò Herbal Research Center tá a wà nílùú Abẹ́òkúta number 4 bàbá aládò close ọpẹ́ olúwa ìta ọ̀ṣẹ́ ẹ rí àwọn oògùn rírà ń bẹ̀ a tó wá ṣe Lego Herbal Mixture tó yẹ pé blood purifier ni ó dáa fún ọkùnrin àti obìnrin tí ẹ bá ní ẹ̀jẹ̀ tó bá ń jẹ́ pé ẹ̀jẹ̀ tí yẹ pé ó ní ọ̀rá púpọ̀ àbí ẹlòmíì wà tó yẹ pé ẹ̀jẹ̀ máa ń sùn àbí ẹlòmíì wà tó yẹ pé ó ní blockages nínú àwọn ẹ̀jẹ̀ Lego Herbal Mixture ó dáa fún púpọ̀ ká máa rà nílé iṣẹ́ wa a ṣe sugarless fún ẹni tó bá ní àìsàn diabetes láti lè máa rí àwọn oògùn yẹn rà so ẹ pè nọ́mbà yìí 08028121088
08028121088 pẹ̀lú ògbólódò ọlọ́run bá èyí tí ẹ̀ ń gbọ́ ẹ̀ ní ṣe àárẹ̀ tí ò gbógun gbogbo wa ní ṣàárẹ̀ tí ò gbógun àdúrà ó gbà ọ́. ṣèbí wọn náà ti rí àwọn àǹfààní tí ń bẹ ń bi àwọn chánẹ́ẹ̀lì bàbá aládò ìwọ náà máa subscribe sí fi ránṣẹ́ sáwọn ọ̀rẹ́ rẹ fi ránṣẹ́ sáwọn mọ̀lẹ́bí rẹ káwọn náà subscribe kó bá lè máa kẹ́kọ̀ọ́ tewétegbò látọ̀dọ̀ bàbá aládò ewé ń bẹ ògùn wà.